ìdí tí àwọn onílù fi ká ẹsẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì kọ ẹ̀yìn sílé Olúbàdàn tó wàjà. Àwọn onílù àti kàkàkí ọba kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn nínú ìṣẹ̀dálẹ̀ àṣà àtìṣe ilẹ̀ Yorùbá, nítorí pé àwọn gan ni àbá máa pè ní etí ọba nílé etí ọba lóko ní ọ̀pọ̀lọpọ̀ ìlú. Ó sì ní àwọn onílù tó ń bẹ láàfin tí máa ń bá gbogbo ọba tó bá jẹ ni wọ́n máa bá ṣiṣẹ́ pọ̀. Àpẹẹrẹ irú rẹ̀ ó ní àwọn onílù Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Gbogbo ayé ló mọ̀ wípé ọ̀kan lára àwọn oríkì ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni ọmọ agbọ́ ti kúyọ̀, nítorí pé kí Olúbàdàn kan tó wàjà ń làwọn èèyàn ti mọ ẹni tí oyè náà kàn. Nígbà tí ọlọ́jọ́ bá sì dé, bí ìdílé ọba tó wàjà bá ṣe ń ṣọ̀fọ̀ ní mọ̀lẹ́bí ẹni tí oyè Olúbàdàn kàn yóò máa gba ìlù tí wọn yóò sì máa kọ orin oyí bíríbírí kàn wá. Bó ti wù kí àwọn onílù Olúbàdàn kí wọ́n fẹ́ràn ọba tó wàjà tó, láìpẹ́ láì jìnnà àwọn náà rèé wọ́n kàǹgàrà ìlú wọ́n gba ọ̀dọ̀ Olúbàdàn tuntun lọ nìyẹn. Ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn òun ni fọ́nrán kan ó mọ̀ ló mọ̀ dé orí ìtàkùn ayélujára tó ń ṣe àfihàn bí àwọn onílù Olúbàdàn tó wàjà obaowolabiolakuleyin bó ṣe lu ìlù tí wọ́n sì tún fọ́n fèrè ìkẹyìn nílé olóògbé náà, tí ó túmọ̀ sí wípé iṣẹ́ wọn ti parí nílé Olúbàdàn àná. Nǹkan ìyàlẹ́nu míì tí wọ́n máa ṣe òun ni bí wọ́n ṣe ká ẹsẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì yí ojú padà kí wọ́n tó kúrò ní ilé náà. Eléyìí ó mọ̀ ló mọ̀ mú àwọn oníròyìn láti tọ ọ̀kan lára àwọn onílù tó jẹ́ gbajúgbajà nílẹ̀ Ìbàdàn lọ. Àtòkò wa gbowó lé Àyẹyẹmí wípé kí wọ́n bá wọn tan ìmọ́lẹ̀ sí nǹkan àrà tí àwọn onílù Olúbàdàn tí wọ́n máa ṣe o. Àyẹyẹmí ní gbogbo Olúbàdàn tó bá jẹ ẹni àwọn onílù náà yóò bá ṣiṣẹ́ o, nítorí pé títí láé oníṣẹ́ àwọn onílù ní ààfin Olúbàdàn. Ó wá tẹ̀síwájú wípé ẹsẹ̀ mẹ́ta tí wọ́n ká sẹ́yìn àti bí wọ́n ṣe yí ojú padà ó mà túmọ̀ sí wípé iṣẹ́ wọn ti parí nílé Olúbàdàn àná. Ibi tí wọ́n sì ń lọ báyìí ní ọ̀dọ̀ Olúbàdàn tuntun ọba Rashidi adewoluladoja. Àyẹyẹmí fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn onílù náà kò ní nǹkan kan ṣe mọ́ o nílé Olúbàdàn àná, àyàfi tí wọ́n bá tún pàdé àwọn ọmọọba náà ní òde. Bákan náà ni wọ́n mọ̀ tó kàn sí kàkàkí Olúbàdàn tó ń lé iwájú àwọn onílù Táíwò Adémọ́lá Peter. Ó ṣe àlàyé fún àwọn akọ̀ròyìn wípé ó ní bí àwọn ṣe máa ń kí Olúbàdàn láàárọ̀, ṣùgbọ́n nígbà tí ìpapòdà ti dé ó ní bí àwọn ṣe gbúdọ̀ fọn fèrè o. Peter ní gbogbo ọba tí ó bá ti jẹ nílẹ̀ Ìbàdàn ó ní mo bá ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí a bá ṣe gbogbo ayẹyẹ òkú yìí tán, tí wọ́n bá wọlé tán lẹ́yìn ọjọ́ kẹta a wá dágbére nínú ẹbí wọn, a fọn fèrè, a lu ìlù, a wá kó ìlú kúrò níbẹ̀, a jọ wá kó lọ sí ilé ẹni tí ọba náà kàn. Ó ní kò sí bí arúgbó èèyàn bó ṣe lè dàgbà tó tá ó sọ wípé kí ó máa lọ, nítorí pé àsìkò tí wọ́n lò ti tó. Peter ṣe àpèjúwe ọba Owólabí gẹ́gẹ́ bí èèyàn dáadáa tí kì í fẹ́ èèyàn jẹ, kò sì fi ebi pa àwọn òṣìṣẹ́ rẹ̀ títí tí ọlọ́jọ́ fi dé o. Ó wá fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé kí Olúbàdàn náà kó tó gun orí ìtẹ́ èló ti ń ṣe dáadáa. Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá ti ẹsẹ̀ fẹ́ rere. Àdúrà gbólúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, ẹ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ ìtàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́ọ̀bá rèé yóò wù ní àtìgbé o.